Sá vou governar pai. Mo mọ bí tí ẹ̀ ń lọ. Alábẹ́nu dáàdì. Mo mọ bí tí ẹ̀ ń lọ. Èmi àbí àwọn. Mo mọ bí tí ẹ̀ ń lọ. Tá a lọ. Because mo sọ̀rọ̀ nípa pé anniversary wọ́n yí ó pé sí ìpele méjì. Now àwọn kan fẹ́ lo 1 year anniversary láti wọ́n fẹ́ lo àkókò yẹn láti kó ọrọ̀ jọ lórí ọmọ 26 years. Tí n bá kọjá tí wọ́n máa ń play orin ẹ̀ gan, omi jẹ́ máa bọ́ lójú mi. So tí ẹnìkan bá wá pinnu pé opportunity rèé fóun láti kó ọrọ̀ jọ, ó máa dẹ́tẹ̀, ẹbí ẹ̀ máa dẹ́tẹ̀ pẹ̀lú ẹ̀. Àkókò rèé tí a lè rántí pé ó pé ọdún kan àti rí justice. Mo gbogbo effort yín wọn tó pinnu láti lo àkókò yìí láti fi kó ọrọ̀ jọ. Irú bẹ́ẹ̀ ẹ̀tẹ̀ náà ní máa bá ní wọn tìrántìrán ni. Dáàdì, àwọn tó ń náwó wọn lórí Mohbad tí ó ṣe pé wọ́n kọ́rọ̀ jọ o. Gbogbo àwọn tí wọ́n ń tì mí lẹ́yìn, tí wọ́n ti justice lẹ́yìn. Bẹ́ẹ̀ ni justice.